Àjọrò ní jẹ́ ìjẹ́rò, ohun abájìjọrò gígún ní gún o, omi ìṣẹ́lẹ̀rú kò gbọ́dọ̀ mú kéǹgbè. Ọ̀rọ̀ Yorùbá Nation ti dàjọrò báyìí, kí àrò ìka ọmọ bá jájá, kí ọ̀dọ̀fin ìka ọmọ bá jàgbò, kí ẹjẹmu ìka ọmọ bá jòrúkọ. Òun lẹgbẹ́ ìlànà ọmọ Oòduà ní USA fi ń pe gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà odò káàkiri àgbáyé pátápátá porongodo síbi ìpàdé àpérò pẹ̀lú ọ̀jọ̀gbọ́n àgbà Banji Akintoye, alànà ti ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà olórí Yorùbá Nation. Orí ẹ̀rọ ayélujára Zoom la ó ti ṣèpàdé náà lọ́jọ́ 21 oṣù kẹrin ọdún yìí ní déédéé agogo 1 p.m. East Standard Time, April 21, 2024. Aago 6 ìrọ̀lẹ́ ńlọ bọ́ sí ní aago orílẹ̀-èdè Yorùbá. Nọ́mbà ìdánimọ̀ ìpàdé meeting ID ní 862-704-80064. Kóòdù ìpàdé ní 650164. Lẹ́ẹ̀kan sí nọ́mbà ìdánimọ̀ ìpàdé 862-704-80064. Kóòdù ìpàdé 650-164. Ẹ má ṣaláì péjú wámúwámú bí owó ojú eégún síbi ìpàdé pàtàkì yìí, nítorí pé ibẹ̀ la ó ti fárí igún, ibẹ̀ la ó ti yẹ̀ṣọ́ àkàlà, ibẹ̀ la ó ti rí èékánná àti òro. Ìpàdé dọjọ́ Àìkú o.